ẹ̀yin èèyàn lé àǹtí wa àǹtí wa mò ń ṣe bẹ́bẹ́ o. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Àǹtí wa, ọ̀rọ̀ private jet yìí mà wà lágbára o. Àǹtí wo ò máa sùn wọn máa wo lórí ọ̀rọ̀ private jet yìí. Àtìgbà tí kábíyèsí ti ra private jet yìí G700 tó ti fi gbé Queen Naomi, tó ti fi gbé wọn wípé kán máa lò ó. Wọ́n ní nǹkan tó ń dùn àwọn àǹtí wa àti Ejù ni pé àwọn méèdì Queen Naomi wọ́n fi private jet gbé wọn. Wọ́n ní nǹkan tó ń dùn wọ́n jù ni. Ẹ mọ̀ pé wọ́n láìkí fọ́rífọ́rí. Nǹkan tó ń fẹ́ ṣe ni pé kán wọnú private jet kán wá máa ṣe fídíò, kán máa show ara wọn bọ́n ṣe tó àti bọ́n ṣe yẹ olórí Ọọ̀ni Ifẹ̀ Ọ̀jájá. Ṣùgbọ́n bàbá wa jọ wọ́n lójú, bàbá wa ṣe bẹ̀bẹ̀. Wọ́n ní for now o, Queen Naomi ló máa drive private jet. Wọ́n ní bá àǹtí wa ṣe gba báǹkì lọ nìyẹn o. Àǹtí wo ò lè sùn lórí ọ̀rọ̀ private jet. Wọ́n náà bá gba báǹkì lọ pé àwọn fẹ́ ra private jet, àwọn ní ìdòwò. Wọ́n dẹ̀ sọ pé àti palace bàbá wa Erinlá làwọn ti wá. Wọ́n ní ṣùgbọ́n àwọn báǹkì ní kò sí wàhálà, nǹkan táwọn fẹ́ náà nìyẹn láti ṣe business, ṣùgbọ́n àwọn ní láti kọ́kọ́ pe bàbá wo Erinlá káwọn béèrè lọ́wọ́ bàbá wo Erinlá. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ bàbá wo Erinlá, wọn ò sí lẹ́yìn àbòsí. Wọ́n ní bàbá wo Erinlá sọ fún ẹ pé ẹ wo ẹni tẹ́ fẹ́ kówó yín fò kán má lọ gba yín o. Ẹ̀yin èèyàn lé allegedly bá ṣe gbọ́ o. Kí ló le tó yìí lórí ọ̀rọ̀ private jet? Kí ló le tó yìí? Competition yìí ṣáà ni wà tàǹtí wáyé. Competition yìí ṣáà ni. Mi ì rírú èyí rí o. Nítorí pé ókè níbo ni àǹtí wa fẹ́ máa gbé private jet lọ? Business meeting wo ló fẹ́ lọ ṣe? Mọye tó ń ta private jet ni. Business meeting wo ló fẹ́ lọ ṣe tó ní ìdí private jet? Ẹ̀yin ará alẹ́ rí pé yìí tún lágbára. Mi ì mọ ibi tá àǹtí wa ń lọ jèkó lọ o. Níbo làǹtí wa ń lọ? Ṣé òun lọ Paris? Òun lọ Canada? Òun travel kiri ni tó fi ní ìdí private jet? Àbọ̀ kò fẹ́ máa gbé private jet kiri Nàìjíríà? Kéèyàn kàn máa wá wàhálà kiri ṣáá lórí nǹkan tí ò sọnù, kéèyàn máa wá wàhálà kiri. Ẹ rí pé àfikọ́lọ̀ ṣàánú wa. Àìmọye business tó lè fowó ṣe tó jẹ́ pé ó máa fún ẹ ní owó tó jẹ́ pé ó wá di pé private jet ló fẹ́ lọ kówó lé lórí. Wọ́n ní báwọn báǹkì ṣe ń pe kábíyèsí lọ́tùn náà ń pe kábíyèsí lósì, náà ń pe kábíyèsí lọ́tùn náà ń pe kábíyèsí lósì pé ìyàwó yín fẹ́ ra private jet o. Ṣé ẹ fẹ́ káwọn kówó sílẹ̀? Wọ́n ní kábíyèsí ní ẹ má kówó fún èèyàn kankan, àwọn òràn èèyàn kankan láti wá gba loan fún private jet. Kéèyàn kankan má forúkọ àwọn gba loan o. Àwọn ò wà àwọn ò wà interested o. Kí ló dé tẹ́ fẹ́ máa ní kábíyèsí lára? Ṣé wọ́n ń fẹ́yàwó ni kábíyèsí fẹ́yàwó ni? Tó jẹ́ pé àtìgbà tí kábíyèsí ti fẹ́ yín wọn nísinmi ní inú ààfin yẹn. Ìwọ wá ń sọ pé tipátipá o fẹ́ ra private jet nítorí Queen Naomi. Nítorí kábíyèsí ṣáà ti yọ̀ǹda private jet yẹn fún Queen Naomi ló fẹ́ ra private jet tipátipá. Kí ló dé nítorí Ọlọ́run? Ọlọ́run mà ṣàánú wa o. Ọjọ́ wo lẹ rí kí Dr. Elizabeth gbin rí? The woman is thinking rich. Bọ́ ẹ lérí kó sọ̀rọ̀. Gbogbo nǹkan tó bá ní báyìí, ó ń yọ̀ǹda fọ́kọ ẹ̀ ni. Ìyàwó alálùbáríkà, ìyàwó olóríire. Ṣùgbọ́n tó bá jẹ́ àǹtí wa ló ṣe nǹkan kékeré báyìí, ó máa sìn règún ni. Òun fẹ́ gbowó òun o. Kọ́kọ́ owó òun fóun o. Ọ̀rọ̀ àǹtí wa mi yóò kàn wá yà mí lẹ́nu ni. Wọ́n ò fọ́ọ̀sẹ́ kó o ṣe nǹkan kan. Wọ́n ò ní kó o wá kówó sílẹ̀. Ìwọ ló wá kówó sílẹ̀. Tí kábíyèsí bá dẹ̀ ní òkè owó ẹ̀ ní gbowó ẹ̀ máa lò, kò tún rí gbà. Àwọn míì ní ẹ̀bẹ̀ o. Inú ló bí wo. Èwo la wá fẹ́ sọ, èwo la fẹ́ dìmú ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àwọn báǹkì yìí. Ìgbà tó dé pé wọ́n disturb bàbá wo Erinlá jù.
wọ́n ní bí bàbá Werinla ṣe ń send flyers kiri nìyẹn wípé kí wọ́n má lọ kó owó wọn fún anybody o nínú ààfin o torí àwọn òrànyàn kankan kó wá gba loan fún private jet. Wọ́n ní àǹtí wa dẹ̀ múra kankan, wọ́n ní ó dẹ̀ fẹ́ máa show àwọn sísí wa tó kù wípé òun gbé dání ni àbí kó máa pẹ́pẹ́ Queen Naomi. Wọ́n ní torí ẹ̀ ní ọ̀rọ̀ private jet yìí ló fi mú Ọmúláyè so much tó jẹ́ pé ó ṣàǹgbá gbogbo ọ̀nà láti ra private jet yìí ni. Wọ́n nígbà tí àwọn báǹkì yìí sọ fún yín pé ó ní láti lọ mú collateral wá tó bá jẹ́ pé káwọn kówó sílẹ̀. Wọ́n ló ní ṣé wọn ò mọ̀ ọ́ ni, ṣé kábíyèsí ò tóbi tó ni láti jẹ́ collateral. Wọ́n ní àwọn báǹkì sọ fún yín pé àwọn ti contact kábíyèsí dẹ̀ ti sọ fáwọn wípé tí àwọn bá kówó fún on their own ni àwọn ni wọ́n máa bí àyè pé torí àwọn òrànyàn kankan wá láti wá gba loan lórúkọ àwọn. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kò sí nǹkan tí ò sọtọ́ ní bank. Wọ́n ló fi wọ́n wọ́lẹ̀ débi pé àwọn yẹn ńgbà tó yá wọ́n ní láti pe security sí ni. Wọ́n ní ìgbà tí ó kúrò níbẹ̀ wọ́n ní bó ṣe gba palace lọ nìyẹn tó lọ yá bá bàbá Werinla. Wọ́n nígbà tó máa dé ààfin ẹ dẹ̀ mọ̀ pé kò gbé ààfin, kò ń sun ààfin, kì í ṣe pé kò lè wọ ààfin o, ilé ọkọ ẹ̀ ni o, ẹ má get me wrong, bọ̀ wọn ò jẹ́ kó sùn bẹ̀. Wọ́n ní pé tó bá ń ṣe nǹkan ló máa ń wá bó lè yọjú síbẹ̀ at any time. So wọ́n ní bí ó ṣe fẹ́ bá kábíyèsí, ó fẹ́ rí kábíyèsí, wọ́n ní kábíyèsí ó wà available láti rí. Ẹ̀yin èèyàn lé, èmi ò mọ nǹkan tó le lórí ọ̀rọ̀ private jet yìí tí àǹtí wa mú lé kókókókókókó wípé àwọn ṣàfẹ́ ra private jet yìí tipátipá ṣáá ni. Ẹ rí pé àfi kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú fún bàbá Werinla lórí ọ̀rọ̀ àwọn sísí wa gbogbo yìí. Ẹ̀yin èèyàn lé, tá bá tún gbọ́ update mi á tún máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ẹ dẹ̀ mọ̀ pé mo ṣe máa ń sọ fún yín allegedly ni mi bá bàbá Werinla gbé inú ààfin o. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Orúkọ mi ni Máṣọ́lá kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, kẹ́dẹ̀ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Gbogbo àwọn tí wọ́n send account number wọn fún prize giveaway gbogbo wọn láti fún olówó wọn. Ẹ̀yin tẹ́ bá send account number yín nítorí pé ẹ send ẹ̀ lẹ́ fi gbowó. Tó bá yẹ pé ẹ send ẹ máa ti gbowó yín torí àwọn èèyàn kan ṣì kù tó yẹ kán send but wọ́n send. Ẹ dẹ̀ mọ̀ gbogbo ìgbà tí mo ti ń announce ṣùgbọ́n a máa ṣe mí ní July 15. Kí ló fà tá a fi ń ṣe yìí? A fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ni. A fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ ni, kì í ṣe pé bóyá nítorí anything. Bẹ́ẹ̀ subscribe gan tó jẹ́ pé ẹ ń comment ẹ máa gbà tó bá jẹ́ pé a mọ̀ yín but ìdùnnú wa ni kẹ́ subscribe nítorí pé ó máa ṣe yín láǹfààní, ó dẹ̀ máa ṣàwa náà láǹfààní. So ẹ̀yin èèyàn lé, ẹ máa comment, ẹ máa like, ẹ máa share so that ẹ̀yin náà wọ́n lè mú yín fún prize giveaway. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ìdùnnú Ọlọ́run kò ní fi yín sílẹ̀, àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Màmá wa Grace Adeleke, mo dúpẹ́ gan lọ́wọ́ yín. Kí ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ yín? Nítorí pé you are the best subscribers I have so far. Every time kò sí ọjọ́ tí mo post tí màmá wa yóò comment. Ọlọ́run á bá mi dìlé àtọ̀nà yín mọ́ o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Ìdùnnú Ọlọ́run, àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Ẹ̀yin èèyàn lé, ẹ bá mi fún fídíò yìí ní thumbs up, ó ṣe pàtàkì. Ẹ dẹ̀ má gbàgbé Madam Sarah Ìbíèrè, ẹ ràn wọ́n lọ́wọ́. A ti send phone number wọn sí orí gist tá a ṣe ní àárọ̀ yìí. Màá tún text ẹ̀ ní ìsìn sí inú gist níbi description. Ẹ pè wọ́n, nǹkan kí nǹkan tẹ́ bá lágbára tẹ́ lè ṣe fún wọn. Ẹ fi ràn wọ́n lọ́wọ́ nítorí pé tá bá ran àwọn aláìní lọ́wọ́, Ọlọ́run náà á ran àwa náà lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all. So Mashola Gist TV. Lórí ìkànnì yìí à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín
kẹ́ subscribe so that a bá ti post any gist ọ̀nà rí òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share, like and subscribe. God bless you.